èyí ni ohun tí wọ́n sọ pé Awólọ́wọ̀ ṣe tí wọ́n fi fẹ́ rán an sẹ́wọ̀n. Olùpẹ̀jọ́ ìjọba M.A. Adédìpẹ̀ ti sọ pé òun ti rẹ́dì, òun ṣe tán láti sọ ohun tí Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ìyẹn àkíyèsí kẹtàdínlọ́gbọ̀n àti àwọn ẹlẹgbẹ́ ẹ̀ ṣe àti ohun tí wọ́n fẹ́ ṣe fún ìjọba Balewa láti fi tipátipá gbàjọba lọ́wọ́ wọn. Ọkùnrin náà rìn sí apá ibi tí àwọn ọmọọṣẹ́ ẹ̀ dúró sí. Ó yẹ àwọn ìwé tí wọ́n kó dání wò. Ó tún yan lọ síwájú adájọ́. Ó sì kọjú sí àwọn èrò. Ó sọ báyìí pé àwa olùpẹ̀jọ́ yóò fi hàn yín o. A ó fi hàn gbogbo ilé ẹjọ́ yìí pé nítorí ète ìwà ọ̀daràn tí àkíyèsí kẹtàdínlọ́gbọ̀n yìí fẹ́ hù, ìyẹn Ọbáfẹ́mi Awólọ́wọ̀, ó gba àwọn ọmọ Nàìjíríà kan ó sì kó wọn lọ sí oko kan ní ilẹ̀ Ghana. Níbẹ̀ ni wọ́n ti ń kọ́ wọn ní bí wọn yóò ṣe lo àwọn ohun ìjà olóró gbogbo. Wọ́n ń kọ́ wọn bí wọ́n ṣe lè yìnbọn àti bí wọ́n ṣe lè ju bọ́ǹbù. Wọ́n ń ṣe eléyìí kí wọ́n lè gbáradì dáadáa láti fi tipátipá gbàjọba Nàìjíríà ni. Láàárín oṣù kọkànlá ọdún 1961 títí di oṣù kẹsàn-án ọdún 1962 lọ́kùnrin yìí fi rán àwọn èèyàn lọ sí Ghana tó sì ń sọ pé kí wọ́n lọ kọ́ nípa bí wọn yóò ṣe jagun àti bí wọn yóò ṣe lè lo àwọn ohun olóró bí ìbọn àti àwọn ohun ìjà míì. Ṣùgbọ́n àwọn ọ̀daràn tí wọ́n jókòó yìí mọ̀ pé àwọn kò lè ṣe iṣẹ́ náà pẹ̀lú ojú lásán. Wọ́n mọ̀ pé àwọn gbọ́dọ̀ ra ọ̀pọ̀lọpọ̀ ìbọn àti bọ́ǹbù pẹ̀lú àwọn ọta ìbọn àti àwọn ohun ìjà gbogbo. Wọ́n mọ̀ pé ìyẹn nìkan làwọn fi lè fi tipátipá gbàjọba náà. Àwa olùpẹ̀jọ́ yóò fi hàn yín, a ó fi hàn yín, a ó sì fìdí ẹ̀ múlẹ̀ pé àwọn ọ̀daràn tí ẹ̀ ń wò yìí kó ọ̀pọ̀lọpọ̀ ohun ìjà olóró láti orí ìbọn títí dé orí bọ́ǹbù àti àwọn nǹkan míì wọ ilẹ̀ yìí wá. Láti Ghana ni wọ́n ti kó wọn wá sí Nàìjíríà. Bí wọ́n sì ti kó àwọn ohun ìjà wọ̀nyí wọ̀lú, agbègbè Ìjẹ̀bú ni wọ́n kó gbogbo ẹ̀ lọ tí wọ́n sì lọ bò wọ́n mọ́lẹ̀ níbẹ̀. Láti Ìjẹ̀bú tí wọ́n kó sí yìí ni wọ́n ti ń pín àwọn ohun ìjà náà káàkiri ilẹ̀ Nàìjíríà. Ọgbọ́n ni wọ́n sì fi ń kó wọn kiri lóru. Olúwa mi, a ó fi hàn yín pé àwọn ọ̀daràn tí ẹ̀ ń wò yìí wọ́n ra àpótí bọ́ǹbù 50, wọ́n sì kó wọn wá sílẹ̀ Nàìjíríà yìí tẹ́nìkan ò sì mọ̀. Abẹ́òkúta ni wọ́n ti rí 50 nínú àwọn àpótí yìí. Ọlọ́run nìkan ló mọ iye àpótí bọ́ǹbù tí wọ́n kó wá sílẹ̀ yìí o. Ṣé ẹ rí gbogbo àpótí bọ́ǹbù tí wọ́n rí gbà lábẹ́òkúta àti àwọn ìbọn tí wọ́n kó wọ̀lú yìí la ó fi hàn gbogbo èèyàn nílé ẹjọ́ yìí tí gbogbo èèyàn yóò sì mọ̀ pé a ò purọ́ mọ́ àwọn èèyàn yìí. Ọlọ́run fún rẹ̀ ló fi wọ́n fún wa mú. A ó fi hàn yín pé àwọn ará bí yìí ra tọ́ọ̀ṣì ńláńlá, àwọn tọ́ọ̀ṣì tó lè ríran láti bí yìí sí bíi máìlì kan. Ohun tí wọ́n sì fẹ́ fi tọ́ọ̀ṣì náà ṣe ni pé lásìkò tí wọ́n bá pa gbogbo iná ìjọba, wọ́n fẹ́ máa fi ríran ni. Gbogbo ìlú yóò wà nínú òkun, ṣùgbọ́n àwọn ti ṣètò bí àwọn yóò ṣe máa ríran. A ó fi hàn gbogbo yín pé ẹnìkan wà tí ọ̀daràn kẹtàdínlọ́gbọ̀n ń rán jáde. Òun ló rán lọ sọ́dọ̀ olórí ilẹ̀ Ghana, ìyẹn Kwame Nkrumah. Àwa olùpẹ̀jọ́ yóò jẹ́ kí ẹ mọ̀ pé ẹni tó ń rán jáde yìí gan-an ló ṣètò bí wọ́n ṣe kó àwọn ohun ìjà olóró tí à ń sọ yìí wọ Nàìjíríà wá láti Ghana. Òun gan-an ló ṣètò mọ́tò tó kó ìbọn àti àwọn bọ́ǹbù náà wá. Àwọn èèyàn wọ̀nyí ń ṣèpàdé lÉkòó, bẹ́ẹ̀ ni wọ́n tún ń ṣèpàdé káàkiri gbogbo ní Nàìjíríà yìí. Ohun tí wọ́n sì ṣe ń ṣèpàdé náà ni pé àwọn fẹ́ gbàjọba. Àwa olùpẹ̀jọ́ yóò fi hàn yín pé àwọn olùjẹ́jọ́ yìí yàn nínú ara wọn pé kí wọ́n lọ fi ọgbọ́n wo àwọn iléeṣẹ́ kan báyìí wò. Àwọn iléeṣẹ́ náà ni wọ́n fẹ́ kọ́kọ́ kọlù kó tó di pé wọ́n fi tipátipá gbàjọba náà. Wọ́n lọ sí iléeṣẹ́ tó ń ṣètò iná mọ̀nàmọ́ná ìyẹn ECN níjọra. Wọ́n lọ sí pápá ọkọ̀ òfurufú níkẹjà. Bẹ́ẹ̀ ni wọ́n lọ sí báràkì àwọn Néfì tó wà lápàpá. Lára àwọn ètò tí wọ́n ń ṣe nìyí o, ètò láti gba ìjọba àpapọ̀ ní tipátipá. Gbogbo yín ẹ gbọ́ o, àwa olùpẹ̀jọ́ ti múra báyìí láti fi hàn gbogbo yín pé àwọn ọ̀daràn tí ẹ̀ ń wò yìí gbogbo wọn ti pinnu, wọ́n sì ti parí ètò ńlá láti sọ gbogbo ìlú Èkó sínú òkun ní déédé aago 2 òru ọjọ́ 23 oṣù kẹsàn-án 1962.
ohun tí wọ́n sì ṣe ra àwọn ṣọ́ọ̀ṣì ńláńlá nìyẹn. Bí wọ́n bá ti sọ gbogbo ìlú pátá sínú òkun, àwọn yóò sì máa ríran ní tiwọn. Ohun tí ṣọ́ọ̀ṣì ṣe wà lọ́wọ́ wọn nìyẹn. Ohun tí wọ́n fẹ́ ṣe ni pé àwọn kan nínú wọn tí wọn yóò lọ sí ilé ìjọba tí wọn yóò sì gbà á. Wọ́n ti múra láti jí olórí Nàìjíríà fúnra ẹ̀ Tafawa Balewa gbé lọ, òun pẹ̀lú àwọn mínísítà ìjọba àpapọ̀ gbogbo. A ó fi hàn yín pẹ̀lú pé ní gbogbo àsìkò yìí àwọn ọ̀daràn náà yóò ti gba báràkì àwọn néfì, báràkì àwọn sọ́jà àti báràkì àwọn ọlọ́pàá gbogbo. Lẹ́yìn tí wọ́n bá sì ti ṣe gbogbo eléyìí tán ni ọ̀daràn 27 ìyẹn Ọbáfẹ́mi Awólọ́wọ̀ yóò lọ sí iléeṣẹ́ rédíò àpapọ̀ ìyẹn NBC, yóò sì bá gbogbo ìlú sọ̀rọ̀ láti ibẹ̀ tí yóò sọ fún wọn pé òun ti gbàjọba. Ṣé ẹ rí gbogbo ohun tí à ń wí yìí? A ó fi hàn yín pé ọ̀pọ̀ àwọn ọ̀daràn tí wọ́n jókòó yìí ni wọ́n ti jẹ́wọ́ pé lóòótọ́ ni gbogbo ohun tí mò ń wí. Wọ́n ti kọ̀wé, wọ́n fọwọ́ ara wọn sí i. Wọ́n jẹ́wọ́ pé lóòótọ́ ni àwọn fẹ́ ṣe gbogbo ohun tí mo sọ. Gbogbo ìwé wọn la ó fi hàn yín. Àwọn náà yóò sì fẹnu ara wọn sọ lójú yín báyìí bí wọ́n ti ṣe fẹ́ ṣe àwọn ohun tí mò ń sọ yìí. Gbogbo ayé yóò sì fojú rí i. Báyìí ni ọ̀gbẹ́ni M.A. Adédìpẹ̀ wí, olórí àwọn olùpẹ̀jọ́ fún ìjọba àpapọ̀, ẹni tó ṣojú ìjọba láti fi ẹ̀sùn bàǹtàbàǹtà báyìí kan Awólọ́wọ̀ àti àwọn èèyàn tí wọ́n mú. Bó sì ti sọ̀rọ̀ náà tán ló rìn lọ síwájú adájọ́, ó sì tẹríba níwájú adájọ́ Sówómímọ́. Lẹ́yìn náà ló yí padà tó sì gba orí ìjókòó rẹ̀ lọ. Ohun gbogbo pa kánrin kése. Bí abẹ́rẹ́ bá bọ́ sílẹ̀, èèyàn yóò gbúròó rẹ̀ gbọ̀nrangandan. Kò sẹ́nìkan tó sọ̀rọ̀, kò sẹ́nìkan tó lè gbìn, kò tilẹ̀ sẹ́ni tó mọ ibi tí yóò ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ náà ní sísọ ni. Àfi bí orin táwọn onílù máa ń kọ nígbà tí wọ́n bá débi tí wọ́n ti ń ṣe òkú àgbàlagbà, tí wọ́n yóò máa sọ fún àwọn ọmọ olókùú pé lónìí lọ́jọ́ pé, lónìí lọ́jọ́ pé, ohun tó ń gbé fùkẹ̀fùkẹ̀ nínú yín, lónìí lọ́jọ́ pé. Gbogbo àwọn olùjẹ́jọ́ náà ni wọ́n lanu nígbà tí wọ́n gbọ́ ibi tí olùpẹ̀jọ́ ìjọba gbà yọ sí wọn yìí. Ìyẹn ni pé ohun tó wà lọ́kàn wọn rèé. Àbájọ tí wọ́n fi ṣá gbogbo àwọn sítìmọ́lé láti ọjọ́ yìí. Àbájọ tí wọ́n ń lérí kiri pé ẹni tí wọn kò bá yìnbọn pa nínú àwọn, ẹ̀wọ̀n ni yóò kú sí. Ohun tó sì wà lọ́kàn ẹlòmíì nínú wọn ni pé àwọn tẹ̀lé Awólọ́wọ̀ dáràn po. Àwọn tí wọ́n gbọ́ ọ̀rọ̀ náà níta, ìyẹn àwọn ọlọ́gbọ́n àti àwọn ọ̀jọ̀gbọ́n tó mọ ohun tó ń ṣẹlẹ̀ lẹ́rìn pa pé Awólọ́wọ̀ yóò fìbọn gba ìjọba Nàìjíríà, yóò ba iléeṣẹ́ ECN tó ń múná wá jẹ́, yóò fìbọn àti bọ́ǹbù gba báràkì sọ́jà àti tàwọn ọlọ́pàá àti tàwọn néfì, yóò tún fìbọn jí olórí Nàìjíríà fúnra ẹ̀ gbé. Nígbà náà àwọn sọ́jà tí wọ́n wà ní Nàìjíríà tó 1,100. Àwọn ọmọ ogun mélòó ni Awólọ́wọ̀ yóò wá ní tí yóò fi kápá gbogbo wọn? Bí ọ̀rọ̀ náà ti rú wọn lójú tó, síbẹ̀ wọn kò lè pè é nírọ́, pàápàá nígbà tí olùpẹ̀jọ́ yìí ti sọ pé òun yóò kó gbogbo ẹ̀rí kalẹ̀ níwájú ilé ẹjọ́, gbogbo ayé yóò fojú rí. Ìyẹn nìkan kọ́ ló sọ, ó tún sọ pé òun yóò kó àwọn ìbọn àti bọ́ǹbù tí wọ́n fẹ́ lò kalẹ̀. Kò sáà gbọ́dọ̀ jẹ́ gbogbo eléyìí náà ló fi ń purọ́. Ohun tí kò ṣe sẹ́ni tó mọ ohun tí yóò wí nìyẹn. Paríparí ẹ̀ ni pé gbogbo ayé ló mọ̀ pé ọ̀rẹ́ ni Awólọ́wọ̀ àti Nkrumah tí ṣe olórí Ghana nígbà náà. Ọ̀rẹ́ wọn sì le débi pé kò sí ohun tí Awólọ́wọ̀ fẹ́ ṣe tí Nkrumah kò ní tì í lẹ́yìn. Ṣùgbọ́n ó ṣòro láti gbàgbọ́ pé àwọn èèyàn tí wọn kò pé 50 yìí ni wọn yóò lọ kọ́ ẹ̀kọ́ ní Ghana láti fipá gbàjọba. Ọ̀rọ̀ náà kò yé ẹnì kankan. Níbo ni ẹjọ́ yìí yóò forí sọ? Pàápàá nígbà tí olùpẹ̀jọ́ yìí ti sọ pé ọwọ́ àwọn ti tẹ ẹni tí Awólọ́wọ̀ ń rán sí Nkrumah ní Ghana. Àwọn yóò sì fi hàn pé ẹni náà ló kó ìbọn àti ohun ìjà gbogbo wọ Nàìjíríà yìí wá. Ṣé wọn yóò sọ Awólọ́wọ̀ sẹ́wọ̀n ni àbí wọn yóò yìnbọn pa? Ṣé gbogbo àwọn tí wọ́n mú pẹ̀lú ẹ̀ náà ni wọn yóò yìnbọn pa ni? Ohun tí gbogbo kóòtù ṣe pa lọ́lọ́ nìyẹn, nítorí kò sẹ́nìkan tó lè dáhùn àwọn ìbéèrè wọ̀nyí. Oníkálukú kan dorí kodò síbẹ̀ ni. Ṣùgbọ́n níbi tí wọ́n ti ń ronú báyìí ní ohun tí wọn kò rò pé yóò ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀. Ọkùnrin tí orúkọ rẹ̀ ń jẹ́ Ọládìpọ̀ Akínwùmí Májà, òun gan ló wà nípò kíní nínú àwọn ọ̀daràn. Òun ni wọ́n pè ní ọ̀daràn kíní, accused number 1. Wọ́n sọ pé ẹ̀ṣẹ̀ tirẹ̀ gan ló burú ju ti gbogbo àwọn tó kù lọ. Ṣùgbọ́n lójijì lọkùnrin náà dìde. Bí òun ti dìde, olùpẹ̀jọ́ ìjọba
Adédìpẹ̀ náà sì tún dìde. Olùpẹ̀jọ́ náà sì nàka sí Májà, ó ní kí adájọ́ Ṣówẹ̀mí mọ̀ wò ó dáadáa. Adájọ́ sì wò ó ní òun rí i. Lẹ́yìn náà ni Adédìpẹ̀ sọ pé ìjọba àpapọ̀ ti sọ pé àwọn kò bá Májà ṣe ẹjọ́ mọ́ o. Wọ́n ní Májà ti jẹ́wọ́, ó sì ti gbà pé òun yóò jẹ́ aṣáájú àwọn ẹlẹ́rìí ìjọba. Ìtumọ̀ èyí ni pé ẹ̀rí tí Májà bá kó kalẹ̀ àti gbogbo ọ̀rọ̀ tó bá sọ náà ni wọn yóò fi ṣe ẹjọ́ àwọn Awólọ́wọ̀. Májà tó ti jẹ́ ọ̀daràn àkọ́kọ́ ni ìjọba fẹ́ lò láti mú àwọn ọ̀daràn tó kù. Irú kí leléyìí? Ohun táwọn ọ̀daràn tó kù ń sọ nìyẹn, títí dórí Awólọ́wọ̀ pàápàá. Májà, báwo ni Májà ṣe di ọ̀rẹ́ ìjọba? Wàhálà gan leléyìí o. Wọn kò lè má béèrè bẹ́ẹ̀ lọ́wọ́ ara wọn. Ìdí ni pé nínú àwọn ọ̀dọ́ tó lè kú nítorí Awólọ́wọ̀ ní Májà ló ń ṣáájú àwọn ọ̀dọ́ tó ń dá wàhálà sílẹ̀ fún àwọn ẹgbẹ́ òṣèlú tàbí àwọn olóṣèlú yòówù tó bá fẹ́ kojú Awólọ́wọ̀. Òun náà ló sì ń pe ara rẹ̀ ní ajìjàgbara tó máa ń sọ pé àfi kí Nàìjíríà pín sí mẹ́ta, kí Haúsá máa ṣe tiwọn, kí Ìgbò máa ṣe tiwọn, kí Yorùbá sì máa ṣe ayé wọn lábẹ́ Awólọ́wọ̀. Ọ̀kan nínú àwọn ajìjàgbara ẹgbẹ́ Action Group ni òun sì ló lórí àwọn ọ̀dọ́ tó ń ṣáájú bí wàhálà kan bá ṣẹlẹ̀ níbì kan. Bẹ́ẹ̀ ọ̀mọ̀wé ni, dókítà òyìnbó ni. Lásìkò náà ṣàṣà ní àwọn obìnrin aláfẹ́ Èkó tí kò mọ̀, nítorí wọn a máa kọrin fún un pé ó ń ta mí o, ó ń ro mí o, Májà rọra máa ṣe o. Àwọn obìnrin tí Májà máa ń ṣẹ́yún fún ni wọ́n sọ pé wọ́n máa ń kọrin bẹ́ẹ̀. Ṣùgbọ́n ọ̀kan nínú àwọn ọ̀dọ́ tó wà nínú Action Group ẹgbẹ́ Awólọ́wọ̀ ni. Bẹ́ẹ̀ bí Ọládìpọ̀ Májà bá tẹ̀lé Awólọ́wọ̀, èèyàn kò lè sọ pé ó jayò pa, nítorí bàbá rẹ̀ jẹ́ ọ̀kan nínú àwọn alátìlẹ́yìn Awólọ́wọ̀ láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. Bàbá rẹ̀ ni wọ́n ń pè ní Akínọlá Májà. Òun ló dá báǹkì National Bank sílẹ̀ lọ́dún 1933. Òun náà sì ni alága ẹgbẹ́ ọmọ Odùduwà lẹ́yìn tí alága àkọ́kọ́ Adémọ́lá Alákìjà kú. Òun náà ni bàbá ẹgbẹ́ Ọlọ́pẹ̀, ìyẹn ẹgbẹ́ Action Group, nígbà tí wọ́n dá ẹgbẹ́ náà sílẹ̀. Báǹkì ọkùnrin náà ló sì yá àwọn Awólọ́wọ̀ lówó lásìkò tí tọ̀hún fi ń ṣèjọba, tí wọ́n fi ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun tí wọ́n ń ṣe. Ó ju Awólọ́wọ̀ lọ gan-an lọ́jọ́ orí, ṣùgbọ́n síbẹ̀ ọ̀kan nínú àwọn tó fi gbogbo ohun tí wọ́n ní tẹ̀lé Awólọ́wọ̀ ni. Àwọn gan-an ni igi lẹ́yìn ọgbà ẹgbẹ́ Action Group. Àwọn gan-an ni Awólọ́wọ̀ gbójúlé láti ṣe ohun tó ṣe gbogbo. Ṣùgbọ́n o, Awólọ́wọ̀ a máa sọ fún Akínọlá Májà pé ọmọ tó bí yìí, ìyẹn Ọládìpọ̀, ọmọ náà ti lè fọ́nú ju. Bẹ́ẹ̀ ni gbogbo èrò tó wà lọ́kàn ẹ̀ yìí kò lè ṣiṣẹ́ ní Nàìjíríà. Gbogbo ká fipá gbàjọba tó máa ń wí yìí kì í ṣe ohun tó ṣeé ṣe. Bí Akínọlá Májà ṣe súnmọ́ Awólọ́wọ̀ yìí, bẹ́ẹ̀ náà ló súnmọ́ Nkrumah ní Ghana, tó ṣe pé gbogbo ètò òṣèlú tí Nkrumah bá fẹ́ ṣe tàbí gbogbo ipò tó bá dù, Akínọlá Májà yìí ló máa ń náwó rẹ̀. Bàbá ìsàlẹ̀ náà ni fún Nkrumah. Nítorí èyí kò ṣòro fún ọmọ tiẹ̀, ìyẹn Ọládìpọ̀ Májà, láti súnmọ́ Nkrumah, tó sì máa ń fi ìyẹn ṣakọ sí gbogbo àwọn èèyàn pé ọ̀rẹ́ olórí ilẹ̀ Ghana náà lòun. Bóyá nítorí pé ọkùnrin náà jẹ́ ọmọdé nígbà náà ni ẹnu fífọ́n àti buragadu ẹ̀ ti pọ̀ ju ohun tí Awólọ́wọ̀ kò sì ṣe fi bẹ́ẹ̀ fẹ́ràn ọmọ náà nìyẹn. Ṣùgbọ́n nígbà tí olùpẹ̀jọ́ wá dìde yìí tó ní Májà ti jẹ́wọ́, tó sì sọ pé òun ni ẹlẹ́rìí àkọ́kọ́ fún ìjọba àpapọ̀, ọ̀rọ̀ náà rú àwọn èèyàn lójú. Báwo wá ni ọ̀daràn àkọ́kọ́ yóò ṣe wá di ẹlẹ́rìí àkọ́kọ́ fún ìjọba? Àwọn ọ̀daràn tó kù ń wo ohun tí yóò ṣẹlẹ̀, wọ́n ń wo ohun tí adájọ́ yóò sọ pẹ̀lú ìbéèrè tí olùpẹ̀jọ́ Adédìpẹ̀ béèrè yìí. Ṣùgbọ́n sí ìyàlẹ́nu gbogbo wọn, adájọ́ Ṣówẹ̀mí fagilé ẹjọ́ tí ìjọba ń bá Májà ṣe. Wọ́n sì yọ orúkọ rẹ̀ kúrò nínú tàwọn ọ̀daràn. Wọ́n ní òun ni ẹlẹ́rìí àkọ́kọ́ kó máa lọ lálàáfíà ara, nítorí òun kì í ṣe ọ̀daràn mọ́. Gbogbo àwọn tí wọ́n fẹ̀sùn kàn náà ni wọ́n mọ̀ pé omi ti tẹ̀yìn wọ ìgbín lẹ́nu. Awólọ́wọ̀ pàápàá mọ̀ pé bóyá lọ́wọ́ àwọn Balewa kò ti tó òun, nítorí Ọládìpọ̀ Májà yìí àbúrò bàbá rẹ̀ ní adájọ́ àgbà Nàìjíríà, ìyẹn Adétòkunbọ̀ Adémọ́lá. Ó sì ṣeé ṣe kó ṣe pé ẹni náà ló ti pè é tó sọ pé kó lọ ṣe ẹlẹ́rìí ìjọba, àwọn yóò fi í sílẹ̀. Bí ọ̀rọ̀ náà sì ṣe rí gan-an nìyẹn. Ọládìpọ̀ Májà rìn kùàkùà, ó di orí igi níwájú adájọ́, ó sì múra láti rojọ́ mọ́ Awólọ́wọ̀ lẹ́sẹ̀. Ojú rẹ̀ le koko, kò sí wojú ẹnì kankan.
gbogbo ilé ẹjọ́ ló ń wò ó nígbà tó tẹnu bọ̀rọ̀ tó sì sọ báyìí pé a ó máa bá ìtàn náà lọ láìpẹ́ jọjọ. Adémọ́lá Adéjàre ló ń sọ ìtàn Awólọ́wọ̀ yìí fún Bùdó Àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. Ẹ kú déédé àkókò yìí o.